ṣé Làbíbù Lágbàjì wọ́n lọ sí kọ́nfẹ́rẹ́nsì àwọn onímọ̀ bó tilẹ̀ ga sí wípé àmọ́ òṣùwọ̀n owó gan ni àwọn èèyàn wa ń lò tí wọ́n fi máa ń mú ta ló yẹ kó lọ sí kọ́nfẹ́rẹ́nsì ọ̀hún àmọ́ bóyá ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni wọ́n ń lò ní o tó fi já sí pé ẹnìkan lọ represent Sùmùràtù lè Múmínì àmọ́ bí ẹsẹ̀ ni wọ́n ń lò ní o àmọ́ asámọ̀ pé àwọn kan ni wọ́n wà nídìí ètò yẹn tó ga sí wípé ẹni tí wọ́n bá mú pé yóò lọ sí kọ́nfẹ́rẹ́nsì òun náà ni yóò lọ ìbáà jẹ́ ẹni tí kò kájú òṣùwọ̀n tó tọ́ mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ èyí tẹ́ wà nídìí ètò bẹ́ẹ̀ ṣe ń múyàn lọ sí conferences Islamic conferences lágbàáyé Ọlọ́run ó bi yín léèrè o Allah subhanahu wa ta'ala yóò bi yín léèrè o torí wípé ẹ ń lọ sojú àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá lẹ́wí ẹlẹ́ ń lọ sojú wa lẹ́wí ṣé lódodo lẹ sì ń sojú wa kí ni tẹ́ ẹ bá bọ̀ ọbẹ̀ tẹ́ ẹ máa ń jálábọ̀ lórí social media gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń lọ sí conferences lẹ wà lórí social media majority yín ló wà lórí social media kí ẹ tiẹ̀ fún wa ní àbọ̀ pé ohun tá ẹ mú bọ̀ rèé o ní ṣókí àárín kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣé léyìí kì í ṣe ìjàmbá torí pé ẹlẹ́ lọ sojú wa ni gbogbo wo lè dà lọ́bẹ̀ so wọ́n á mú yàn náà ni ẹ̀yin tán bá wá mú wáì tí ẹ máa jábọ̀ fún wa pé n tẹ́ lọ ṣe rè ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ó tún ni pé tẹ́ bá fẹ́ mú yàn ẹ máa mọ irú àwọn èèyàn tẹ́ máa mú tá a bá sọ yẹn jù ní ìsìn ẹ sọ pé a tún ń sì lára gbogbo tá a bá láti pè sákèsí báyìí ẹ sọ pé à ń sì lára ni ok èmi ò sọ pé kí wọ́n múrù mi kí ó mélòó ni mo mọ̀ ṣùgbọ́n a ní àwọn aṣáájú tí wọ́n ti gba dùkútúrà tí wọ́n ti ní PhD lọ́wọ́ tí wọ́n sì jẹ́ àfáà súnà so ẹ má jàǹbá wúmọ̀ àwọn tí ó bá jẹ́ áàlùlẹ̀ ìlímì àwọn nìkan máa jẹ́ áàlùlẹ̀ mutamarat àwọn tó bá jẹ́ onímọ̀ sánsan àwọn náà nìkan máa jẹ́ délégéètì wa tán bá sì ti lọ ohun tí ó bá jẹ́ kókó ìpàdé àpérò ẹ máa bá ní sọ lórí social media ẹ máa jábọ̀ fún wa bẹ́ẹ̀ bá kúkú gbé gbági à á sọ bẹ́ẹ̀ bá sì sọ ohun tó yẹ kẹ́ ẹ sọ à á kírẹ́dìtì yín ẹ máa bá ní jábọ̀ dípò kẹ́ ẹ máa jábọ̀ fáàrí lẹ máa fi ṣe fún wa ẹ wá máa sọ pé èmi lọ conference international conference ní Malaysia mo lọ sí ti Cairo mo lọ sí ti Jordan mo lọ sí ti America mo lọ sí gbá èmi is an international scholar nídìí gbogbo fáàrí yẹn ṣé ẹ ti gbọ́ nídìí gbogbo fáàrí yẹn dákú ọ̀rọ̀ lórí àwa mùsùlùmí náà ń pè yín sí tẹ́ ẹ bá ti lọ tẹ́ ẹ bá ti bọ̀ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ẹ máa jábọ̀ kódà kò dá sí pé gbogbo àbọ̀ tẹ́ ẹ fún wa ó lè má kọjá wákàtí 2 sí wákàtí 3 tàbí ó lè má kọjá ẹ́písòdù 2 tàbí 3 torí ọ̀rọ̀ máa pọ̀ àwọn tí ó sọ̀rọ̀ ń bẹ̀ pọ̀ so ẹni tí ó lọ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ability láti lè summarize gbogbo conference ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tí wọ́n bá ṣe fún wa tẹ́ ẹ bá jábọ̀ aláwo bí yín léèrè o so ẹ lọ sojú wa ní o ẹ máa jábọ̀ rere fún wa ẹ ṣe púpọ̀ akínyín à ń retí Sheikh Làbíbù Lágbàjì kan jábọ̀ conference wọn tí wọ́n lọ fún wa à ń retí wọn àti kì í wá sàwọn nìkan àwọn dókítà wa Sirajudeen Asra Bilal àwọn náà lọ́ọ̀kan tá a rí wọn lórí social media a rí wọn bẹ́ẹ̀ nígbà wà nínú pléènì àwọn àti Sheikh wa Dèkúlẹ̀ Ṣáfìí àfihàn ara wọn náà nínú pléènì wọ́n tún dé conference náà mo rí àfáà wa àgbà Dr. Sirajudeen Al-Asra so tí wọ́n deliver speech ní Lárúbáwá ẹ dákun ẹ máa bá ní jábọ̀ ní èdè abínibí àwọn tí ẹ ń sojú àwọn tí wọn ò gbọ́ Lárúbáwá ni so ti yé wọn ò gbọ́ Lárúbáwá ẹ máa bá wa jábọ̀ díẹ̀díẹ̀ torí pé ibi tí mo ti bẹ̀rẹ̀ rè nígbà tí ẹ bá ń sojú wa ní conferences tá a máa gbọ́ àbọ̀ táwọn kan lọ sojú wa ní Àbújá táwọn náà ò jábọ̀ tẹ́ wá ń bá wọn wí pé wọn máa jábọ̀ bí ṣe ń lọ faraàlú ṣé ẹ rí wípé ó ti jọra wọn náà àkíyèsí lélẹ́yìí jẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ bá àtẹ́ǹdì conferences ẹ rí nígbà tẹ́mi àtẹ́ǹdì conference kan ní Àbújá local level nìyẹn lórí ọ̀rọ̀ ìlétésù nígbà tí mo dé mo jábọ̀ ẹ máa jábọ̀ fún wa ẹ dákun ẹ máa jábọ̀ fún wa
kì í ṣe dúkìá yìí ní pè yín sí, kì í ṣe dúkìá yìí ní pè yín sí, dúkìá gbogbo àwa mùsùlùmí ni wọ́n pè yín sí. Mo wá bẹ̀ yín torí Allah, ẹ máa jábọ̀ fún wa, kódà kò gá sí pé àbọ̀tẹ́ ẹ máa já fún wa yẹn kò ní kọjá kíni, kò ní kọjá wákàtí kan tàbí méjì tàbí mẹ́ta tàbí ẹ́písòdù méjì tàbí ẹ́písòdù kan, as the case may be. Ẹ dákun, ẹ jẹ́ á máa mọ bí ṣe ń lọ lágbàáyé, ẹ̀yin tẹ́ ń sojú wa káàkiri tọ̀ ìyẹn báyẹn. Shehu Labeeb Lagbaji wọ́n wá ṣe surprise. Allah bá mi kẹ́ bàbá Shehu Labeeb Lagbaji o. Bàbá ni Shehu Labeeb Lagbaji, bàbá ni. Bí Shehu Labeeb Lagbaji bí wọ́n ṣe láàlì bàbá wa Lágbéni tó lórí ọ̀rọ̀ Láwàní, tí wọ́n láwọn mọ kan àgbàlagbà níkò, tí wọ́n láwọn mọ kan àgbàlagbà níkò. Shehu Labeeb, a pè yín bàbá torí pé ẹ ti bímọ, kì í ṣe pé tó mí bí o kì í ṣe pé tó mí bí o, ṣùgbọ́n a pè yín bàbá, bàbá ní bàbá lèmi náà. Ẹ jọ mí lójú gan o, wàláì ẹ jọ mí lójú gan. Interview tí wọ́n ṣe fún yín, personal interview tí wọ́n ṣe fún yín nígbà tẹ́ ẹ dé sí Nàìjíríà padà, ó yẹ kẹ́ ẹ sọ ní Yorùbá. Mi ò rí kẹ́ ẹ sọ ní Yorùbá. Arabic ẹ ni mo rí tí ẹ ṣe pẹ̀lú Lárúbáwá yẹn. Mo wá fẹ́ ràn yín lọ́wọ́ torí pé àwa Yorùbá àgbọ̀ Lárúbáwá, Yorùbá lè dé tiwa. Ṣé rí ọ̀rọ̀ pé Lárúbáwá dá síyàn lẹ́nu kò dá síyàn lẹ́nu yẹn, ẹ má sọ yẹn di issue o. Èdè ní Lárúbáwá, èdè ní Yorùbá, èèyàn sì máa mọ̀ kan jù kan lọ, èèyàn máa mọ̀ kan jù kan lọ. Ǹgó ti yé? So àwọn míì ń bẹ ẹnu wọn tó dá sí pé Lárúbáwá ti gba Yorùbá kúrò lẹ́nu wọn, Lárúbáwá ó ti gba Yorùbá kúrò lẹ́nu wọn. Àwọn kan bẹ tó dá sí pé wọn ò jẹ́ kí Lárúbáwá gba Yorùbá kúrò lẹ́nu wọn. Ǹgó ti yé? So ẹ fi ọ̀rọ̀ Lárúbáwá ẹ fi ilẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹni tó wulẹ̀ ń interview wọn, elédè tiẹ̀ ni, èdè tiẹ̀ Lárúbáwá. So definitely ahọ́n tiẹ̀ olùmọ̀sí tún ní pẹ̀lú. So ahọ́n tiẹ̀ yóò yàtọ̀ sí ahọ́n àwa tá a jọ ọmọ Yorùbá tá a sì fìgbà kankan gbé ní àárín wọn rí, kì í jọra wọn. Ṣé rí èdè tí èèyàn bá gbé láàrin elédè tó wá kọ́ èdè wọn, ó máa ń yàtọ̀ sí kéèyàn kọ́ èdè yẹn kó má gbé láàrin wọn. Ẹ gbọ́dọ̀ mi yé? Nísìn tẹ́ bá rẹ́ nìkan tó lọ gbélé Haúsá, ọmọ Yorùbá tó lọ gbélé Haúsá, tí Allah wá ro èdè Haúsá fún un, ẹ rí i pé yóò mọ sọ Haúsá o gẹ́gẹ́ bí ọmọ Haúsá ṣe máa sọ. Ṣùgbọ́n tẹ́nìkan bá kọ́ Haúsá nílẹ̀ Yorùbá tí ò sì gbé ní Sábó, tí ò gbé Mọ́kọ́lá níbi táwọn Haúsá wà, tí ò gbé lọ́jọ́, tó ń gbé níbi irú Ọlọ́ṣogbo, tó ń gbé níbi Academy, ẹ rí i tí bá sọ Haúsá yẹn, ẹ rí i pé yóò mọ sọ pẹ̀lú agbára ni. Àwọn tí wọ́n bá jẹ́ elédè yẹn gangan, ẹ rí i pé wọ́n á máa sọ ẹni tó gbé láàrin wọn tó fi gbédè yẹn, ẹ lè fi wé ẹni tí ò gbé láàrin wọn tó náà kọ́ nípa èdè yẹn níwọ̀nba. Ǹjọ́ ti yé? So ìyẹn ṣe problem. Àwa tá a study language, àmọ́ tí máa ń jẹ́ potency àti fluency nínú èdè, potency àti fluency nínú èdè. So ti yé? So ìyẹn ṣe problem lọ́dọ̀ tiwa. So ẹ má jẹ́ kí a sọ yẹn di tá a máa fà. Allah ló dá èdè, ó sì máa ń rọ̀ fún wa jura wa lọ. Ṣùgbọ́n tọ́rọ̀ bá ti wá di báyìí, idea la níìdì. Ẹni tí wọ́n bá sọ̀rọ̀ tó ń jẹ́ ọmọ tó ń jẹ́ lédè Lárúbáwá, Shehu Labeeb wọ́n ti jẹ́ kí ayé ó mọ̀ wípé gbogbo táwọn ń sọ Nàìjíríà àtàwọn àti àwọn akẹgbẹ́ àwọn máa ń ṣe ń jà raburabu pé ojú ò gbọ́dọ̀ ti ẹrù Láwàní, tójú bá ti ẹrù Láwàní, oníláwàní lójú tí ẹjẹ́ á jà fitafita, ẹjẹ́ á rún mánàbí lọ́rùn, ẹjẹ́ á sọ pé ànábì ló ní á máa ṣe é, ládàá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ì máa jẹ́ kí èèyàn tóbi, ì máa jẹ́ kí ẹni kínkínní báyìí ó di ẹni ńlá lójú àwọn èèyàn. Ẹ̀yin sì máa ń fún yàn l'opportunity láti lè dá agbádá ńlá tẹnu rẹ̀ ó tóbi gbangba tó ga sí pé nǹkan ó lè máa wọlé sí ibẹ̀. So títí Láwàní tẹ́ ẹ ti Láwàní má ànábì lọ́rùn, Shehu Labeeb àtàwọn yòókù wọ́n ti yọ́ kúrò lọ́rùn ànábì o. Ẹ̀yin èèyàn ẹ bá ní dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala wípé Láwàní bántúbántú tí wọ́n ti má ànábì lọ́rùn, tí àwọn Shehu Labeeb àtàwọn yòókù wọ́n ti má ànábì lọ́rùn, alhamdulilayi, ó ti já sọpẹ́ o,
ó ti já sọpẹ́ Shehu Labeeb ti yọ kó lọ́rùn ànábì ní Morocco wọ́n ti gbé kó lọ́rùn ànábì o wọ́n ti ní ìdílé àwọn ló ní jàmá àwọn ló ní ìdílé wọn ló ní jàmá àwọn ló ní so nítorí náà ẹ̀yin ìdílé Shehu Labeeb ẹ̀yin Zumratul Mumini ẹ kú ẹrù láwàní tí ẹ ń lù so Allah ò ní jẹ́ kí ọrùn wọ̀ yín o lọ́rùn bá sì wọ̀ yín ẹ gbìyànjú àti máa tú kúrò ní orí yín níjọ́ ti yé so àǹfààní tí ẹ ń bẹ ń bi láwàní wíwé fún ẹ̀yin Zumratul Mumini tẹ́ bá lọ rìn àjò tẹ́ bá mú aṣọ ìbora lọ́wọ́ ọmọ ń tóbi dáadáa ó ṣe é dàbòrà òdodo ọ̀rọ̀ lẹ́nu Shehu Labeeb wípé láwàní wíwé láwàní bántúbántú wíwé kìí ṣe súnà ànábì o ìdílé àwọn ni ó ní o ìdílé yín ò ní bàjẹ́ o ìdílé yín ò ní bàjẹ́ ọrùn ò sì ní wọ̀ yín o tọ́rùn bá wá wọ̀ yín ẹ tú kúrò lórí kátẹ́gùn kan fẹ́ sí orí yín dáadáa tọ́ orí yín ò ní dàrú o Shehu Labeeb Lágbàjì ẹ dákun ẹ já ṣọ́ra fún oúnjẹ kérésìmesì a máa fa kí èèyàn ó máa gbàgbé ohun tó bá ti kọ́ nínú ẹ̀sìn torí pé oúnjẹ ìyapa àṣẹ Ọlọ́run ní kérésìmesì àwọn oníǹkan gan mọ̀ pé ẹbọ ni ìpìlẹ̀ oúnjẹ kérésìmesì tó ti yé àwọn gan mọ̀ tí èèyàn bá ti wá ń jẹ tí èèyàn bá ti ń jẹ ìyẹn máa gbàgbé ìmọ̀ ẹ̀sìn so tí èèyàn bá ti ń lọ òde mòlídì ànábì tí èèyàn bá ti ń lọ káàkiri tí èèyàn ń gbowó ẹ̀ sápò tí èèyàn yóò ń jẹ mòlídì bẹ́ẹ̀ ni yóò lọ máa affect ìmọ̀ tí èèyàn ti mọ̀ yóò máa pa ìmọ̀ yẹn ni ẹ̀gbọ́dọ̀ mi yé yóò máa pa ìmọ̀ tí èèyàn ti mọ̀ yẹn yóò máa pa ìjẹkújẹ oúnjẹ tí ó jẹ́ oúnjẹ bídíà oúnjẹ tí ò dáa tí àáfàá bá ń jẹ ẹ rí i pé inú rẹ̀ yóò máa bu wẹ́rẹ́wẹ́rẹ́ nínú rẹ̀ yóò máa bu àwọn tó ti mọ̀ tẹ́lẹ̀ yóò máa pa wúlẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀ wọn ò wúlẹ̀fẹ̀ káàfà ò máa jẹ àjẹrankùn kódà kó oúnjẹ yẹn jẹ́ oúnjẹ hàlálì wọn ò fẹ́ káàfà ẹ̀ bá jẹ́ àfà ẹ̀sìn kó máa jẹ àjẹrankùn torí pé táàfà bá ti ń jẹ àjẹrankùn tó ń jẹ bá ti pọ̀ fáàfà yóò máa affect mẹ́mórì rẹ̀ ká má tí ìwà sọ oúnjẹ tó ní issue bí oúnjẹ kérésìmesì bí oúnjẹ January 1 bí oúnjẹ ayẹyẹ ọjọ́ ìbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam irú àwọn oúnjẹ wọ̀nyẹn bí èèyàn bá ti ń jẹ báyìí ìṣe ni orí yóò máa dọ́ta orí yóò máa dọ́ta ni ẹ dákun Shehu Labeeb ẹ dákun ẹ jẹ́ ká túbá níbi irú oúnjẹ bẹ́ẹ̀ ló ti yé so aláwọ̀ fún wa ṣe kòǹgẹ́ dáadáa ibi báyìí ibi tí a ti dúró ní ìjọ ti yé gbogbo ẹ̀yin oní kọ́mẹ́ǹtì tẹ́ ẹ ṣe kọ́mẹ́ǹtì ìwọ tó bá ti bú anybody lọ delete fún ara rẹ o ó ti yé ọ ìwọ tó bá ti bú anybody lọ delete fún ara rẹ ẹnìkan kan rán ní iṣẹ́ ìbú bíbú má bú yẹn má dẹ̀ lẹ́ẹ̀kẹ́ ìbú ó ti yé ọ tó bá dẹ̀ lẹ́ẹ̀kẹ́ ìbú tọ̀ ọ gbà ládàá kó o jẹ́ lẹ́ẹ̀kẹ́ ìbú lọ́dọ̀ Ọlọ́run kò sì ní tí Ọlọ́run o ó ti yé ọ bákan náà ni pé gbogbo àwa tá a wà pẹ̀lú mi lórí prógrámù yìí ohun tẹ́ ẹ lè fi ṣe prógrámù yìí láǹfààní òun náà ni wípé kẹ́ ẹ tẹ like kẹ́ ẹ tẹ love kẹ́ ẹ kọ́mẹ̀ntì dáadáa kẹ́ ẹ wá share rẹ̀ kódà kọ́ mọ́ share rẹ̀ ju ẹ̀mejì lọ kó wọ́n náà share rẹ̀ torí pé àwọn tí wọ́n ti gbọ́ nígbà tí Shehu Labeeb àtàwọn èèyàn wọn àwọn ìdílé wọn àwọn zùmúrà wọn tí wọ́n ti ń rún láwàní bántúbántú ẹrù láwàní tí wọ́n ti ń tì má nàbí lọ́rùn tí wọ́n ti ń tì mẹ́sìn lọ́rùn ó yẹ kí wọ́n lè gbọ́ wípé wọ́n ti túbá níbi títì má nàbí lọ́rùn o wọ́n ti ní kì í ṣe súnà ànábì o tó ti yé wọ́n ti ní ìdílé àwọn ló ní ẹgbẹ́ àwọn ló ní sì bá yín jà sí yùn tí ìdílé kan bá sọ pé wọ́n mọ wa ìlà sẹ́ẹ̀kẹ́ ní bàjá a kàn sọ pé mọ wa ìlà sẹ́ẹ̀kẹ́ mọ́ ni tí ò bá sì ti gbọ́ pọ́blẹ́mù ti ẹnu tí ìdílé kan bá sọ wípé ẹrù láwàní lòun mọ rù káàkiri ayé a sọ fún pé má ru ẹrù láwàní káàkiri má rù káàkiri so tí ò bá ti wá gbọ́ tọ̀ a fi wọ́n lẹ̀ ẹ máa ru ẹrù tí ẹ fẹ́ rù káàkiri kò láì dá lọ ló ti yé Shehu Labeeb ẹ má gbàgbé o iṣẹ́ tádíjámà tí wọ́n bá ń ṣe yìí mi ò rò pé nìkan kan ṣáájú mi láti bá ń ṣiṣẹ́ tádíjámà rí pàápàá jùlọ lórí social media ẹ dákun kẹ́ẹ̀kan sí mi o ẹ ti gbọ́ kẹ́ẹ̀kan sí mi o sẹ́yìn pé dátà ni mo lò mo tan náà gbogbo ẹ̀ ni mo tàn mo fẹ́ kí ayé ó gbọ́ yín dáadáa kí ayé ó rí yín dáadáa ẹ ti gbọ́ tẹ́ ẹ bá wá kàn sí mi kò sí pọ́blẹ́mù o ìṣe nítorí ìyẹn mo kàn ń fìfẹ́ hàn sí yín ni pé mo nífẹ̀ẹ́ yín Sheikh Labeeb habibu ilayna wal haqqu ahabbu minhu ok Sheikh Labeeb afẹ́ràn yín ṣùgbọ́n
a fẹ́ràn òdodo jù yín lọ tó ti yé nígbà tẹ́ ẹ wá sòdodo yẹn a gbọ́dọ̀ ràn yín lọ́wọ́ lórí ẹ̀ a gbọ́dọ̀ ràn yín lọ́wọ́ lórí ẹ̀ torí tẹ́ ẹ bá sọ tí ò dáa náà a ràn yín lọ́wọ́ lórí ẹ̀ a bá yín ṣe àtúnṣe rẹ̀ bẹ́ẹ̀ sì wá sòdodo ọ̀rọ̀ ní ìsìn tọ́ alihamudulilayi àti jẹ́ kí ayé ó gbọ́ ló ti yé ó ti kú òní pé àwọn èèyàn gbọ́ lárúbáwá ohun tẹ́ ẹ sọ lárúbáwá àti bá yín sọ sí èdè àbínibí torí pé ìdílé yín tí ń wé láwàní tó jó láwàní ńlá Yorùbá ni wọ́n ń ṣe lárúbáwá àwọn náà gbọ́dọ̀ gbọ́n tí ẹ sọ pé ìdílé yín ìdílé láwàní ńlá ni ìwà mọ̀ bóyá àwọn ìdílé yín lè wá sú yín wípé àwọn èso láwàní ńlá ń tà wọ́n o ẹgbẹ́ ìsùmùrà ni ẹgbẹ́ oníláwàní ńlá o ìdílé ti yín ìdílé tiwa èso láwàní ńlá o ẹgbẹ́ ni ẹgbẹ́ ló ní láwàní ńlá o ìwà mọ̀ táwọn sọ ní orí rẹ̀ tó rẹ̀ sọ yí pé àbí ilẹ̀ ìmáàmá ṣìhárù lánà wálé kọ̀bì láti nà tọ̀ láwàní yìí o àmì wa ni àti àmì ìdílé wa ẹ̀yin ìdílé Ṣéhù Làbíbù Lágbàjì ṣé lóòótọ́ ni bàbá sọ ṣé lóòótọ́ ni wọ́n sọ aláwọ̀ fi wá sí kò bẹ́ẹ̀ ni. وما اسم هذه القبيلة؟ قبيلة يعني ذروة المؤمنين. ذروة هكذا ذروة. زمرة المؤمنين في نيجيريا. ما شاء الله. في نيجيريا ومؤسسها الشيخ يوسف أبو بكر أدارة الإيلوري. الشيخ يوسف أدارة الشيخ يوسف أبو بكر أدارة الإيلوري ló dá Zumratul Mu'minin sílẹ̀. àáfàá yìí ń gbọ́ yé sí pé kọ̀bílà ló ń béèrè ẹ̀yin ń dákọ̀ jẹ̀mọ̀ yíyà ẹ ti dàpọ̀ mọ́ra wọn ẹ ti dàpọ̀ mọ́ra wọn kò yẹ kíyàn máa jẹ oúnjẹ kérésìmesì oúnjẹ kérésìmesì ò dáa kíyàn máa jẹ ẹ ti wá gbé ìdílé ẹ ti dàpọ̀ mọ́ ẹgbẹ́ ọ̀tọ̀ ní ìdílé ọ̀tọ̀ lẹ́gbẹ́ so ìdílé yín ẹ tí ìdákọ rẹ̀ ìdílé yín tó jẹ́ ìdílé ẹlẹ́rú láwàní ẹ tí ìdákọ rẹ̀ o so àmọ́ àìdíà la nídìí àti get àìdíà yín ẹ kàn ẹnu gbé yín ni ẹ nídìí kẹ́ ẹ dákọ kọ̀bílà ẹ nídìí kẹ́ ẹ dákọ kọ̀bílà torí nílẹ̀ Yorùbá àwọn ò mọ ìdílé kankan tó jẹ́ ẹlẹ́rú láwàní nílẹ̀ Yorùbá o àwọn ò mọ àbí Nàìjíríà a mọ ìdílé kankan tó jẹ́ ẹlẹ́rú láwàní ṣùgbọ́n tá a mọ̀ ni pé a mọ ẹgbẹ́ tí ó jẹ́ ẹlẹ́rú láwàní tí wọ́n máa ń wé láwàní bántúbántú gẹ́gẹ́ bí wílé tí ẹ̀wé yìí àwọn náà sì ni Zumratul Mu'minin a sì bá yín dùn orí yín lẹ̀ ń gbé láwàní mọ́ níwọ̀n àgbà tẹ́ ẹ̀ ti complain fún wa pé ọrùn ń ro yín wọ́n ní tí aláìsàn bá kígbe ìrora èwo ni ti ẹni tí ó wà máa kí pé bó lára ẹ ṣe rí sára ẹ fúyẹ́ sọ gbádùn so ẹ̀yin lẹ ní ẹrù láwàní tí jàmáà yín wáyé wá rù ẹ̀yin lẹ ní ṣùgbọ́n ẹ má ti mọ́ ànábì lọ́rùn ẹ má ti mọ́ tani lọ́rùn ẹ má ti mọ́ ànábì lọ́rùn ẹ ti mọ́ ànábì lọ́rùn nílé ẹ wá dé ta ẹ lè dákọ̀ ànábì mọ́ ṣé làbíbù ẹ ti láwàní bántúbántú ẹrù láwàní ẹ ti mọ́ ànábì lọ́rùn nílé nígbà tẹ wá dé àárín agbami ìmọ̀ lọ́hùn tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá fi lè dákọ̀ pé súnà ànábì Muhammadu ní lábàbà yẹn wọ́n máa ná kọ́ṣà yín pé kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ so ẹ ti wá pè lóko tí ń jẹ́ ayé ti mọ̀ pé ẹ̀yin zùmùrà ẹ̀yin lẹni láwàní ńlá ẹ̀yin lẹ sọ láwàní di ẹrù Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹrù pẹ́ o orí ò ní fọ́ yín o ọrùn ò ní wọ̀ yín o tó bá ti wá di pé ó fẹ́ máa wọ̀ yín lọ́rùn ẹ máa túlẹ̀. Masha Allah.